corporate entity of Yoruba people called me today and said, Auntie, please, we need you to put this out there. Yesterday, I actually did a video, a short video, that I wanted to put out there and say, ẹ̀yin afọbajẹ ilẹ̀ Yorùbá, ẹ̀yin olórí ilẹ̀ Yorùbá, ẹ̀yin àgbààgbà Yorùbá, ṣé bẹ́ẹ̀ ṣe máa wo Portable lórí ọ̀rọ̀ yìí leléyìí. Tí gbogbo àwọn yòókù bá ní kò kan òun, kò kan wọ́n, kan lè ní ìpẹ̀ in the board. So that kò ní ṣẹlẹ̀ mọ́. Kíní ìbẹ̀rẹ̀ ní sometimes early this year or so, tí Portable àti Dami tán níjà. Òun àti Dami náà níjà. No, kò tí ìjà ń gbà yẹn. Gbàrà tó bẹ̀rẹ̀ sí ń fẹ́ Dami ló ti kọ́kọ́ bọ́ta. Ó ní ọba kan lọ, ó lóun lọ́ba tó wà in charge báyìí. Ó ní ọba kan ti kú, òun ti gba ipò ọba yẹn. Mo ní ìgbà yẹn mo ní irú ọ̀rọ̀ burúkú wo leléyìí lẹ́nu Portable. Ṣé tọjọ́ orí la fẹ́ sọ ni àbí ti ipò tí bàbá yẹn tó occupy kí wọ́n tó lọ? For the first pé bàbá yẹn dẹ̀ ti kúrò, that office ó yìí wà ńbẹ̀, ó dẹ̀ wà very important. Tí the president ọba bá rò wípé kò ń ṣàwọn no disrespect, ọ́fíìsì yẹn gangan ni Portable disrespect. Problem wọn àti Dami, problem wọn nìyẹn, nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn. Because mo rí wípé instead of us saying the right thing, ká sọ the right thing, ọkọ àti ìyàwó jà kò yẹ kó kàn wá. Ọkọ àti ìyàwó jà, orí àwọn méjèèjì burú náà ṣe gbé ẹjọ́ wọn wá síta. Onídọ̀tí làwọn méjèèjì náà ṣe gbé kọ̀tọ̀kọ̀tọ̀ tán wá sọ níta tán wá sọ. Because ó lè gbé, ó lè gbà ní Portable àti Dami. Dami alápá má ṣiṣẹ́, àtòbò jẹun. Ọmọ tí wọn ò kọ́ ní kékeré, torí mo ráwọn kan tó ń support ẹ̀. Ṣé ẹ̀yin máa train ọmọ tí yín, ọmọ obìnrin, kó jí níjì ayé, kó wá jẹ́ ọkùnrin, ló wá fẹ́ máa fi ṣe àtẹ̀gùn? Mentality burúkú ta ní as a people. Wípé tá bá ti bímọ obìnrin o, ó ti di bùkátà ọkùnrin tó bá ń fẹ́. That is a very warped mentality. Because mo gbọ́ táwọn kan sọ wípé òun fẹ́ single mother. Ó ti mọ̀ pé single mother yẹn àtọmọ ẹ ti di bùkátà ẹ. No. Tó bá fẹ́ take up as bùkátà ni. Tí ó bá fẹ́ take up as bùkátà, kò yẹ kó take up as bùkátà. Because èèyàn kan ṣó lọ ṣá ló bímọ yẹn fún. Ó kú óyè ni. Ó ti di responsibility tiẹ̀ tó lọ́mọ. Ẹni tó bá wá ń fẹ́, tó bá wá ló máa ní pé yes, mo fẹ́ tọ́jú ọmọ yìí. Tí ó bá kò ń ṣe responsibility ẹ̀. Either bàbá ọmọ yẹn wà láyé àbí bàbá ọmọ yẹn ti kú. Responsibility ẹni tó lọ́mọ ní kíní, but idea wípé tí ọkùnrin bá ti ń fẹ́ obìnrin ní society wa, àti obìnrin yẹn o, àti family ẹ o, àti gbogbo ẹbí ẹ o, wọ́n ti di bùkátà ọkùnrin yẹn. Ara nǹkan tó fi jẹ́ wípé generations sí ta wà ń sìn, obìnrin ló ń làlùyọjú ń sìn dáná ọkùnrin. Obìnrin, because obìnrin agbàǹbí, àwájọ gbogbo ẹ̀ pọ̀. Ṣọ́ọ̀ṣì kan lọkùnrin ní. Ṣọ́ọ̀ṣì kan tọkùnrin yẹn dẹ̀ ní. Ọkùnrin torí ẹ̀ bá wá pé, torí ẹ̀ ò burú mọ́ tilẹ̀. I'm on live show. Ó ṣe jẹ́ pé tí n bá ń ṣe show lẹ máa ń pè mí o. Ọkùnrin torí ẹ̀ bá wá pé, àbí yìí torí ẹ̀ ò pé bíi ti Portable. Torí Portable rò pé òun lówó lọ́wọ́ ni. Owó ẹ̀ tí ó lówó lóòótọ́, but èlò ló ní lọ́wọ́. Èlò ni Portable ní lọ́wọ́. Mi ní kò ní o. But èlò ni Portable ní lọ́wọ́ tí ò bá ṣe pórí Portable burú mọ́ tilẹ̀. Tó wá rò pé kò séyàn bíi tòun.
òun náà wá ń ṣa obìnrin lọ́mọ kékeré ọjọ́ ẹ̀ ó wá sọ obìnrin di aṣọ ìgbẹ̀yìn ló ń dolóko àdá báyọ̀ ọkùnrin ṣe ń bàjẹ́ kò jù bẹ́ẹ̀ lọ bí ayé ọkùnrin ṣe ń bàjẹ́ kò jù bẹ́ẹ̀ lọ nígbà tọkùnrin bá jí níjì ayé tó jẹ́ bùkátà obìnrin ló fẹ́ kó sáyà lọ́mọ kékeré kì í ṣe obìnrin kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta ó wá sọ wọ́n di nǹkan tó fi ń tolé tó jẹ́ pé ìgbésẹ̀ tó fẹ́ gbé ní ayé tiẹ̀ nìyẹn problem òun àtòun òbí ẹ̀ nìyẹn so pé wọn àti Dami pé wọ́n jọ jà òun àti Dami wọ́n jọ ṣe kinní kan wọ́n dáwó fún Dami problem gbogbo wọn nìyẹn kán dáwó fún dọ́là kò kàn mí but the disrespect tó fún Aláàfin ìwọ tó ń text yẹn if you are online if you are watching me I have tried to contact you yesterday ò gbé call so when I'm done let's talk please èèyàn mi lè mú afẹ́ bá sọ̀rọ̀ lẹ́yìn báyìí o disrespect Aláàfin yẹn ìyẹn làwa wà after torí tíwà àti orí ìwà àti ìyàwó ẹ̀ tó ló fẹ́ àwọn ìyàwó tó ń fẹ́ mi ìmọ̀ kan tán rí lára Portable in the first place mi ní kò ń ṣèyàn o mi ò ní kò ń ṣèyàn Dami dẹ̀ rí kó ṣe rí kó tó fẹ́ so I am not going to be on the side of any of the two of them àwọn méjèèjì orí wọn burú ni ọmọ 20 something that girl is 20 something ẹ̀yin tẹ́ sọ pé 30 something the girl is 20 something she's 20 I think 25 or 26 that girl is 25 or 26 ọmọ 26 years ó ti ń jump from ọkùnrin kan sí kan ó ti ń jump from ọkùnrin kan sí kan the same ọmọ tí Portable sọ wípé ó ń pàtẹ kinní fún àwọn èèyàn online òun lẹ́yìn kan side anyway òbí tó bá lè side irú girl yẹn ó ti fọ hàn irú òbí tán jẹ́ because why would you want to side a young girl of 20 something tí ó mọ̀ wípé àtẹ́lẹ̀ ọwọ́ pé there is pride kí obìnrin ṣe iṣẹ́ kó dẹ̀ ní tẹ́lọ́rùn ìwọ̀nba nǹkan tó bá wá ń ṣe kí obìnrin rò wípé kóun máa ta òbò kiri at that age at 20 something nígbà tó bá máa fi wọ 40 kí ló fẹ́ kùn lára ẹ̀ tó bá máa fi wọ 40 years old ìgbà mélòó ni 40 máa fi dé she's already 26 or so in another 3-4 years time she will be 30 kó tó lóhùn ṣẹ́jú pẹ́rẹ́ ó máa pé 40 if at the 20 something years of age ó ti ń wo ó ti mọ̀ wípé kóun máa ta ara òun kiri highest bidder ó rí Portable as highest bidder somebody said ma you are right but if a man decides not to take care of his stepchild how does he want to enjoy his relationship with the child's mother that is ṣó fẹ́ fẹ́ ìyá yẹn gangan ni àbí boyfriend girlfriend you know the relationship with single mother ó pé oríṣiríṣi relationship with single mother as concubine as mistress is not the same thing as relationship with single mother that a man marry tó bá marry ẹ̀ ó ti sọ the responsibility tí ò bá marry ẹ̀ kò ń ṣe responsibility tó bá wá marry ẹ̀ náà tó ti ń sanwó lé tó ń fún lówó oúnjẹ ìyọ̀nba tó bá kùn kí lady yẹn náà ṣe bẹ́ẹ̀ ni that is my own way of looking at things okay if a man keep you in the house for is paying your house rent as a single mother or divorcee or widow ó gba ilé fún ẹ ó ń sanwó ilé yẹn ó ń fún ẹ lówó oúnjẹ ṣé kó tún máa sanwó school ọmọ ni so kí wá ní responsibility tiẹ̀ tó dẹ̀ níyàwó mi kí ni responsibility obìnrin yẹn and ọkùnrin yẹn níyàwó mi àbí kò níyàwó mi mo bèrè ní o èmi ò ní kọkùnrin kankan má ṣe o mi ní kó má ṣe o ṣùgbọ́n àwọn ọkùnrin náà tán bá ṣe tán tí ò pé wọn èpè náà ń gbóbìnrin iṣẹ́ wọn ló lórí burúkú làwọn obìnrin yẹn àwọn obìnrin tí kíkan kìnìún kan amúnibúni làwọn orú obìnrin tó bá ń jẹ́ kọkùnrin máa san bills òun 24/7 tó bá yẹ kó gbogbo bùkátà òun
because wọ́n máa bú gbogbo wọ́n máa bú ìyàwó obìnrin tó ṣẹ̀wọ̀n gbogbo obìnrin náà máa kó pọ̀ wọ́n lọ́wọ́ obìnrin yẹn user ni wọ́n ò wúlò wọn ò ṣe kinní kan ṣé wọ́n ní pé ayé tóbìnrin náà wá obìnrin náà ò gbọdọ̀ dá dúró níwọ̀nba ní tiẹ̀ kí ló dé pé bí ayé tóbìnrin wá o obìnrin náà níwọ̀nba tiẹ̀ kò gbọdọ̀ wà responsible even kó jẹ́ married woman nínú ilé gan ká má ìwà sọ wípé ẹni yóò fẹ́ sínú ilé kò fẹ́ ní ṣùlọ́kà ó gbalé fún as a mistress ó gbalé fún ẹ as a mistress ó nílé tiẹ̀ ó ń sanwó ilé ó ń fún ẹ lówó oúnjẹ ìwọ wá lè sanwó school ọmọ kó tún owó school ọmọ wá ẹ kúkú fọ̀bẹ sí wọn lọ́rùn gbà yẹn tó dẹ̀ níyàwó tiẹ̀ nílé ìyàwó tó wá bímọ fún kò ní lè tọ́jú ìyàwó tó bímọ fún gangan nínú ilé kò ní lè tọ́jú yẹn dáadáa a máa wá deprive àwọn ọmọ tiẹ̀ tó bí láti tọ́jú ọmọ ẹlòmíì at the end of the day majority àwọn ọmọ yẹn tó yẹ pé bàbá wọn bá wà láyé ẹ má bínú o òótọ́ ọ̀rọ̀ ní kọ́ má sọ òun o torí mo mọ̀ pé àwọn single mother pọ̀ lórí social media ẹ má bínú gbogbo alábíàmọ tàbí mọ ọkùnrin tàbí mọ obìnrin ẹ kọ́kọ́ fi àwọn ọkùnrin yẹn ṣírò pé tó bá jẹ́ ọmọ yẹn ọkùnrin ni kó fi responsibility ẹ̀ sílẹ̀ nínú ilé tó níyàwó à ń sọ̀rọ̀ ẹni tó níyàwó ń sìn yọ̀ǹgì ẹni tó níyàwó lèmi ń sọ ẹni tó níyàwó lèmi ń sọ because most of these men ìyàwó tó wà nínú ilé wọn ló máa ń jẹ̀yẹ jù wọ́n á deprive ẹ̀ tó bá ń fún 100,000 ẹni tó ń fún 100,000 tẹ́lẹ̀ àsìkò tí ò bá ní ti girlfriend ń fà á eléyìí ń fà á á wá pín owó á máa wá sọ fún ìyàwó pé owó yìí ò pọ̀ púpọ̀ kí lóde tóbìnrin náà gbọ́dọ̀ ní owó tiẹ̀ ẹni tó ti lè di tó ti lè lóyún tó ti bímọ you should be responsible financially tó bá ti lè bímọ ìwọ tó mọ bó ṣe ń gbádùn kíní tá à ń sọ yìí tó mọ bó ṣe ń tẹ̀dí sílẹ̀ you should be responsible financially tó o bá ti ready má ready ẹ jẹ́ ká kó àwọn younger ones wá yìí if you are not ready don't be ready now fi rẹ sí position ìyàwó inú ilé ìyàwó inú ilé o ìwọ ni ìyàwó tó wà nínú ilé kó wá gbọ́ wípé ọkọ ẹ̀ owó tó yẹ kó fún ẹ ó ń dá sí méje ó lọ fún girlfriend níta báwo ló ṣe máa feel what is good for the geese is good for the gander before èmi máa ń fi nǹkan ṣírò ara mi ni how will you feel àwa náà date married man ríra àríro eléyìí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni àbá married man rí mo date married man kan rí mi ò gbé bùkátà mi lé lórí mi ì gbélé lórí torí òun kọ́ ló kó bá ilé ayé mi òun kọ́ ló kó bá mi gbogbo nǹkan dẹ̀ kọ́ lówó tó o bá rẹ́dì má rẹ́dì ìwọ tó bá bímọ tí ọkọ bá wá fi ẹ́ sílẹ̀ bùkátà ọkọ ẹ làwọn mú ẹ bàbá wọn ní èèyàn kò lè máa fi owó tí ẹ ṣe fàájì kó ní kí bàbá ọkùnrin mi máa bóun tọ́jú ọmọ náà take him to ibi yìí wọ́n ń gbé wọn lọ sí kíní ní Nàìjíríà ò lè tò ní wọ́n á gbé wọn lọ sí welfare wọ́n lọ gba kí náà ń porúkọ tán owó kíní tán máa ń gbà fọ́mọ wọ́n kí náà ń porúkọ owó yẹn ẹjọ́ ẹ rán mi létí kí náà ń powó tán máa ń gbà fún ọmọ tán bá separate níbí somebody ẹjọ́ ẹ rán mi létí what is it called? You believe if you want to marry a single mother, that is if the man does not have another wife. Child support, thank you. Thank you. Nigeria, mentality Nigeria ló ń sọ yẹn o sister mi. Mentality Nigeria tó ń sọ yẹn. Ṣó ń gbọ́ mi? Ipe tó bá fẹ́ single mother, ọmọ ẹ̀ ti di bùkátà ẹ̀. Àwọn èèyàn fẹ́ single mother níbí. Child support wá lọ gbà lọ́wọ́ bàbá ọmọ yẹn níbi tó wà ní. Ìyẹn ò ní pé kí màá yẹn máa bọ̀. Kó má ra nǹkan fọ́mọ yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan o kò ní kó má ṣe ṣùgbọ́n wà wá sọ wípé ọmọ yẹn ti di bùkátà ìtòrò fẹ́ ó ṣe ń favour ni tó fi rò pé ó ti di bùkátà ẹ̀ ṣó ṣe ń favour ni if you marry a man you have to marry you should know all his bùkátà is now yours no his bùkátà is not his own if he now decides to it's okay if he's capable there are some people that are capable and they will do it. It is good if they can do it. But tí ò bá lè ṣe ẹni tí ò ti tọ́jú inú ilé ẹ̀ tó wá ń fọ́n owó kiri if you are the woman that is married to such man
tó wá rí pọ́n fún owó kiri níta tó bá dojú ẹ̀ wọ́n máa fi wọ́n sílẹ̀ gbẹ̀yìn ní now majority wọn kò end in marriage èyí tó bá dé end in marriage tó bá dé stage kan máa woman yẹn tó stabilize tán á wò pé wo kó rẹ lọ sọ́hùn èyí lọ padà lọ bá yàwó ẹ̀ no be today now ṣé mo pé péjì tèmi real talk ni so ẹ má bínú ọ̀rọ̀ òní ká má sọ nǹkan tó bá jó tọ́ ní bínú ni tó bá tójú ẹ̀ kò sẹ́ni tó ń takú ti ẹni tó níyàwó síbì kan now tó dẹ̀ mọ̀ pé nǹkan tó fẹ́ kò fún ẹ ìmí gan majority wọn don't even marry you so we are talking about ẹni tó ti níyàwó bí irú ti Portable you know we are using Portable as kìíní oníyàwó sílé ó wá lọ gbalé síbì kan ó wá lò náwó ara wa ń kún ẹ́ so ẹ wo gbogbo question tẹ́ fẹ́ máa bi mí yẹn ìyẹn kọ́ mo bá wá ẹ má bínú ẹ jẹ́ ká ka nǹkan tí mo fẹ́ ní mo bá wá so this message is to Portable please if you ẹ bá mi share ẹ̀kọ́ kan Portable lára lẹ́tà tán ní kí n bá wọn kà fún lélẹ̀ pé nǹkan tó sọ o ó máa kàn dín nínú iyọ̀ wípé nǹkan tó sọ tó bá bá rí a single mother so ṣòkòtò ẹ kó le ìyá mi tó bá bá rí a single mother so ṣòkòtò ẹ kó le kò cut coat ẹ according to your size nǹkan tẹ́ ṣe ń fojú rí rẹ́dẹ̀rẹ́dẹ́ nìyẹn hold your head up being a single mother is not a big deal so ṣòkòtò ẹ kó le bó jẹ́ room and parlour ló lè rent ẹ níwọ̀nba kó máa manage life ẹ tó máa fi struggle ẹ through tó bá wá rọ́kùnrin tó fẹ́ is okay. What if the father of the kid is nowhere to be found? Wá lọ find the father. Èèyàn kan ló lóyún fún now. What do you mean is nowhere to be found? Ó yẹ kó sá lọ nìyẹn. Is nowhere to be found, but ọmọ bá dàgbà, it will now come out, àbí? Some men do it purposely. Wọ́n á sá lọ. It's because Nigeria is the way it is. Wọ́n á sá lọ. Obìnrin á wá tọ́jú ọmọ yẹn tán. Á wá dìgbà ọkọ àwòkéyàn kan ti bá wọn tọ́jú ọmọ yẹn tán. Tó bá wá dìgbà tó jẹ́ wípé ó yẹ kí ẹni tó tọ́jú ọmọ kó ṣèṣe bàbá. Ìgbà ẹni máa yá wá yọjú. Á wá yọjú. Á wá ní I'm the father. Àbí? Ìgbà yìí ló máa mọ̀ pé òun lòun tọ́jú ọmọ. Àmì ló máa mú ló rántí pé òun lòun bímọ. Ẹni tó ti wá fi ọmọ ṣọmọ, á wá ṣàṣe dànù. Kò yẹ ṣe máa ṣẹlẹ̀ anyhow. Anyway, èmi ti wèèyàn kan tó ní stroke from there. There is nothing bad if the woman can really do it very well. Ọwọ́ obìnrin náà ló máa ń wà sí jù. Ọwọ́ obìnrin ló pọ̀ sí jù. Ni fault yẹn ti máa ń wá. Because at that time, by then, that child will tell you, this is my father. There is something about blood. Àfi tí ọmọ yẹn ò fẹ́ bá ṣe. I ti jẹ́ ká digress jù. Anyway, let's go to Mumbo. Mumbo. Sẹ́jẹ́ bá mi share video ìkódọ́dọ̀ Portable. Wọ́n bínú sí gidi gan. Kí ni mo So they sent this letter to me. Ẹ bá mi share. If we can reach him, wọ́n á ti reach ẹ̀. But wọ́n ní wọn ò lè reach ẹ̀. Màá yìí repost letter yẹn síta. So this is the letter that was dated December 15th.
fún Portable from Kaaro, Ojire, Odua Foundation. And they said this is a press release for immediate release. Kaaro, Ojire, Odua Foundation condemn, Habib Okikiola Badmus, also known as Portable, for malicious defamation of the late Yoruba royal father Ikuba Bayeye Aláàfin of Ọ̀yọ́, His Imperial Majesty Lamidi Olaiwola Adeyemi III. The Kaaro, Ojire, Odua strongly condemns the recent video released by Portable, which contains malicious and defamatory statements against his girlfriend, Queen Dami, the estranged wife of the late Aláàfin of Ọ̀yọ́, King Lamidi Adeyemi. Portable claim in the video are not only frivolous. Òyìnbó yìí pọ̀ díẹ̀ o. Again, change the glasses in me. Sorry, let me clean these glasses. Òròjọ́ àti clean ẹ̀ náà ló ń ṣe mí tẹ́lẹ̀, but let me quickly clean it. I can't see that grammar. Then for write the letter in Yoruba, English in fi kọ́. Yoruba ló dẹ̀ ẹ̀kan fi kọ́ lóòótọ́. But bọ́n ṣe kọ́ ni mo ṣe ń kà yẹn. A dẹ̀ tún máa gbé bọ́ta. Ẹ bá wa share ẹ̀. I see one grammar way strong. Make I use my glasses so I can see well. Portable claim in the video are not only frivolous, egregious, and preposterous, but also damaging to the Yoruba anthropology and culture. His statements have brought disrespect to the highly revered late Yoruba royal family and his family. We demand that Portable immediately tender unreserved apology to the Yoruba people, the kings, the Aláàfin, the chiefs, the Oyemesi, and the family members on all social media platforms and newspaper. Withdraw the defamatory video from all his social network. Failure to comply with this demand may lead to further action. Portable video has the potential to cause unrest in Nigeria, particularly in the southwestern region, which is true. Hopefully, Portable knows it. I learned that he has a program in Ibadan next month. Failure to comply with these demands may lead to further action. Portable video has the potential to cause unrest in Nigeria, particularly the southwestern region. We urge Nigerian authorities to take necessary action against Portable for his malicious and defamatory statements. The Kaaro, Ojire, Odua will continue to promote and protect Yoruba culture, tradition, and heritage. Signed by Ashiwaju Olu Manyugbe, the Ashiwaju of the Kaaro, Ojire, Odua. So we saw a video apologizing. Somebody said, I saw it. That was not an apology, and I will play that video for you. That was even trying to mock them. I saw that video, I reposted, and I said, Portable is apologizing. That was not an apology. And I will let you guys to listen to it. And hopefully, keep Portable kori video yi. And that's why I'm doing it in Yoruba. But Portable, ó ti gungi kọjá ewé o. Ó ti gun igi kọjá ewé. Ó ní láti ṣe the real and true apology. This is not apology to Ibadan people now. Ẹ bá mi share video ikododo. Video to post ilele imari ẹ jẹ́ kẹ́ gbọ́. This is not apology to Ibadan people, but to that throne, gangan. Ó ní láti apologize for that throne because throne yẹn kọ́ ló ṣe. He doesn't have any business with that throne. He doesn't have any business with Aláàfin. This is the video. Nǹkan tó sọ lélẹ̀. Ẹ̀yin bá ti mi ní Ìbàdàn, ẹ má bínú. Lọ́rọ̀ POP level yẹn, POP stuff. Ẹ má bínú. Ó ní bí mo ṣe sọ ọ̀rọ̀ bínú ni ẹ mọ́ mo sọ. Mo fẹ́ sọ pé nílé bàbá ọmọ yẹn kò sí POP bẹ́ẹ̀. Ìgbé ilé yẹn, ilé ibi tó gbé
wọn ní pop ó ti yé yín ẹ má bínú dẹ mo fẹ́ la àwọn ọmọ Ìbàdàn náà lójú nọ́mà àwọn ilé tí ò ní pop kẹmẹ lọ pop sí. mi ò tiẹ̀ kàn mí. èmi náà onílé kan tí mo ra lé yẹn kò ní pop mo wó rí ẹ mo yọ pàánù ẹ mo fi pop sí kò ṣe é bú o èyí bá sì mí nìbàdàn. It was not an apology video. mo bú ọmọ yẹn nígbà tó ní ilé kí ni mo gbà fóun ìgbẹ́ kí ni mo bá sáré pẹ́lẹ́ ibùkún show me your daddy house nígbà tí mo dé lọ́wọ́ orí máàpù lóòótọ́ ilé pánù fúlù Ìbàdàn wọn lọ ń ṣàánú Ìbàdàn ni. ṣe tún gbọ́. ìyẹn ọ̀tọ̀. ṣé apology nàbí mockery. ẹ̀yin bá ti mi sẹ́mọ̀ gbogbo ni mí ni mo fún. ṣé ń gbọ́. Ìbàdàn lókìkí ni mo tún wá fún àwọn tó ń ṣe pop ṣé ń gbọ́. oúnjẹ Ìbàdàn gbọ́ àwọn ọmọ yẹn náà. Bàbá yìí ti yín kọ́ là ń gbọ́ jèrè báwo ló ṣe bọ́ síbẹ̀. àwọn àdúgbò àbálẹ́jẹ́ àwọn máa sọ pé kí ni ìwé kan gbé mọ́tò sí ẹ̀ǹdì ìwọ tó fà tẹ́tẹ́ ẹ̀ǹdì èmi gẹ̀dẹ̀ rẹ̀ ó ṣàmófi tẹ́ǹdì máa gbé mọ́tò sí ẹ̀ǹdì kó sá lọ ẹ má wò ó kẹ́rù ó kó gbẹ ìgbà tí mo fẹ́ gbalé fún ilé pop ló sọ póun nídìí mo dẹ̀ wo Ìbàdàn máàpù Ìbàdàn tó ti wá kò sí pop bẹ́ẹ̀ gbogbo Ọ̀yọ́ sáìdì Ọ̀yọ́ ẹ má bínú. ṣé ń gbọ́ṣẹ́. káwọn pop people kọ́ lọ gbàgbóró kọ́ máa jẹun lọ. so ìgbà tí mo wá gba ṣọ́ọ̀bù onípàánù fún ló bá bú mi. wọ́n ní ṣé ń gbọ́ṣẹ́. ilé ìwé fi ṣe pop sọ́ńdà pánù. bẹ̀rẹ̀ sí. ṣé ń gbọ́. nílé wọn wọn ní pop yẹn ni òun ni mò ń bá wí. sẹ́yìn ni mò ń bá wí ni. ṣé tó bá yá wọn ní pé àwọn Ọ̀yọ́ á. ẹ̀yin bá ń sinmi sẹ́. ẹ̀yin bá ń sinmi ẹ má bínú ẹ̀yin bá ń sinmi nìbàdàn. ẹ̀yin bá ń sinmi. From NASA's launch pads to Hollywood's top studios. ṣé apology nìyẹn. àwọn ará Ìbàdàn ó ní àwọn ará Ìbàdàn ó ní lórí ọ̀rọ̀ pop kan má bínú. He was not apologizing. He was even still mocking them. Kò apologize. Ó tún mọ́ọ̀kì wọn ni. Ti Ìbàdàn yẹn kọ́ wá kọ́ ní issue other than àwọn Aláàfin Ọ̀yọ́ State, they are demanding a public apology for ridiculing the throne of Aláàfin. Nǹkan tó wà nílẹ̀ nìyẹn. And I think everybody tó bá wà connected, sorry ó ti ń sọ̀rọ̀ lọ, advert kan ló wọlé ni mo ṣe stop ẹ̀. ọmọ Ìbàdàn náà lòdù nọ́mà àwọn ilé tí ò ní pop kẹmẹ lọ fi pop sí. ó yẹ kán lu ọmọkùnrin lálùsáré ni pẹ̀lẹ́nu ẹ̀ tó máa ń ṣe wọ́nranwọ̀nran yìí. mo wú rí ẹ mo yọ pàánù ẹ mo fi pop sí kò ṣe é bú o èyí bá sì mí nìbàdàn ẹ máa lọ lo pop sí lẹ́yìn mo bú ọmọ yẹn nígbà tó ní ilé kí ni mo gbà fóun ìgbẹ́ kí ni mo bá sáré pẹ́lẹ́ ibùkún show me your daddy house nígbà tí mo dé lọ́wọ́ orí máàpù lóòótọ́ ilé pánù fúlù Ìbàdàn wọn lọ ń ṣàánú Ìbàdàn ni ẹ pé nọ́mà ìyẹn ọ̀tọ̀. ṣé èèyàn kan lè sọrú eléyìí sí àwọn níbí ni. Túndé Bẹ́rì àti Sàló kúdà ìsí àbí onóhùnkúrí àkúdàlàyé Sàló ọlọ́yìn burúkú ìwọ dá pé ìwọ fake life tó gba fake life 50 million ìyẹn ọ̀tọ̀ òun lè kó ò lè bímọ àtọ́ ẹ̀ òdọ́mọ́ dérú ẹ ló wá ń dá sọ̀rọ̀ mi òòrùn aṣọ ẹ tó ya ìwọ tí spinal cord yẹn ti kán ìwọ tó ìgbà tó wà lórí bẹ́ẹ̀dì wọ́n bẹ́ẹ̀ tó gbogbo òbu ẹ bẹ́ẹ̀ dúró àwọn gẹ́bẹ̀ẹ́dì ẹ pa lórí burúkú ìwọ tátọ̀ ò lè dọ́mọ́ nígbà yẹn gan tó tí ì di pé wọ́n tí náà kí ẹ òun náà kí àtọ́ ẹ òdọ́mọ́ ìgbà tó wá náà kí ẹ tó ti kán. Honestly, nobody is saying he should not fight that lady. They can fight. Why bring Aláàfin? Why tó gbé Aláàfin sínú kéèsì yẹn? Kí ló kún Aláàfin nínú kéèsì yẹn? Túndé Bẹ́rì àti Sàló kúdà ìsí àbí onóhùnkúrí. Ó bẹ̀rẹ̀ madness. He immediately started getting that lady. Ló ti bẹ̀rẹ̀. This should not slide. Ó yẹ kán lù ú ní àlùsáré. àgbáni anybody ò lè kọ́ anybody láyà jẹ ìwọ tó bá mọ̀ pé ó ń dùn ẹ̀ pé èdè fẹ́yìn gbé pop lẹ́yìn túpà. So fún ṣe ti rí pé kò ń ṣe apology. Even though a sọ pé portable tenders apology. At least everybody can hear now pé kò ń ṣe apology.
Aláàfin gbẹ́nu òṣì sọ́hùn oníkọ̀tànkọ̀tàn wọn oníwọ̀nranwọ̀nran ìwọ ló máa kọ́kọ́ lówó ni èlò gan ni Portable nítorí Ọlọ́run èlò ni Portable ni tí ò bá ń ṣe onídọ̀tí tí Aláàfin fẹ́ ìyẹn gẹ́ ọ̀dámì yẹn tí ò bá ń ṣe onídọ̀tí ọmọ yẹn náà èlò ni Portable nílẹ̀ lọ́wọ́ tó ń pariwo POP ṣé POP wá jẹ́ lé ni tí òun àtàláàfin kan ló ń jà o òun àtàláàfin ò ní problem wọn ò mọ̀ rí o and the next thing is to start attacking that road anytime tó bá ti ní problem pẹ̀lú girl yìí immediately tó ti bẹ̀rẹ̀ sí ń date ẹ̀ ẹ bá mi share video ìkódọ̀ rẹ̀ Portable the Oyos are asking you for apology you have to apologize for Oyo indigents to that throne to desecrate to rub in the mud wọ́n sọ wípé ó ń bọ̀ ní kí ló ń jẹ́ Ìbàdàn tí ẹ̀yin ará Ìbàdàn bá fi lè gba Portable kó wá kọrin níbẹ̀ yẹn tó bá fi lè wọ Ìbàdàn then big shame on you kò sí Portable ò ní right àti wọ Ìbàdàn mọ́ láti wá ṣe anything níbẹ̀ except tó bá lè tender public apology ẹ má jẹ́ kí eléyìí slide ẹ má jẹ́ kí eléyìí slide irú kọ́tọ̀kọ̀tọ̀ wo nìyẹn ẹ gbọ́ nǹkan tó sọ nípa Aláàfin náà ato God bless you Bombay person ta ló sọ pé no light captain thank you very much atohun àti dami where is our tradition atohun àti dami irú dami yẹn irú àwọn family house ẹ ó yẹ kán ti lọ síbẹ̀ gbogbo ẹ̀yin afọbajẹ Ọ̀yọ́ state ẹ̀yin afọbajẹ Aláàfin ẹ dẹ̀ ń wò ó yẹ kẹ́ ti call àwọn parent dami fún nǹkan tó ń ṣẹlẹ̀ yìí toro ngongan ló gbé ìdọ̀tí wá bá Aláàfin dami gangan ló gbé ìdọ̀tí ìwá bá Aláàfin tó bá ń rìn tí ò bá rìn ní bèbè ìdọ̀tí wọn ò ní tí tó ò ní gbárẹ̀ gbé ìdọ̀tí wá sí ọ̀dọ̀ Aláàfin ṣé Aláàfin wá kéré nínú àwọn ọba ni ṣé Ọ̀yọ́ wá kéré nínú ilẹ̀ Yorùbá ni ṣé Aláàfin wá jẹ́ ọba tó fi ń wọ́ ilẹ̀ nílẹ̀ Yorùbá tírú Portable fídíò ẹ̀yẹn tún dà mo ń bọ̀ o ẹgbẹ́ ń bígun irú Portable of all people alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ bọ́ta ọba kan ti lọ òun lọ́ba tó step in ni mo nírò ọ̀rọ̀ òṣìwò lọmọ yìí ń sọ yìí ó ṣe yẹn ó mu jẹ ló ṣe tún bọ́ta ló tún ṣe sọ yìí tó sọ ṣé kábíyèsí ló ní kí dami kẹ́rù kúrò ńlé ni ṣáláàfin tó ti lọ ló ní kó kẹ́rù kúrò ńlé ẹ̀yin ọmọ Aláàfin ẹ̀yin ọmọ bàbá náà dẹ̀ ń wò lẹ́tà ló máa jẹ lẹ́tà lẹ nídìí láti ọ̀dọ̀ lọ́ọ̀yà yín kẹ́ gbé lọ sí court shame on you tẹ́ ẹ bá ṣe big shame on you tẹ́ ẹ bá dìde sórí ọ̀rọ̀ yìí kó withdraw statement yẹn kí dami náà wá bọ́ta kí dami náà tender apology ẹ disgrace gbogbo ọmọ Ọ̀yọ́ state ẹ kó ìdọ̀tí rẹ́ gbogbo ọmọ Ọ̀yọ́ state àtòun àti dami àti papa àti family dami àwọn ìyá tó bímọ òṣì tí wọn tọ́ tó bí ọmọ tó ń tòbó jẹun tó bí ọmọ tí ò mọ̀ wípé apáná fi ń ṣiṣẹ́ tó bí ọmọ tó fi wípé fine face òun lòun máa ta kiri kó tà ẹ sọ fún wípé kó má ever dárúkọ Aláàfin sí orúkọ ẹ̀ mọ́ kẹ́ yọ orúkọ yín
ẹ gbọ́rọ̀. ẹ̀yin bá sì mi kó dá mélòó kọ́ ló sówó palace. Ṣé ń gbọ́ ṣẹ́? ìyẹn lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́. Ṣé ń gbọ́? yẹn lé ọba kọ́lọ́ ń fà ń kẹ́ ọ. Kí ló kàn pẹ̀lú Aláàfin? ló kọ́ ló sówó palace. ó ní wọn ò gbọ́dọ̀. Wèrè lọ́mọkùnrin yìí o. ó wá fi àwọn gáàsì yẹn ṣe polygamy. ó wá fi wọ́n Ṣé ń gbọ́ ṣẹ́? ó fi wọ́n láwọn ìyálé ẹ̀ débi pé wọ́n á bá a fà. ó ní à bàtà àwọn ìyálé òun wá lọ ń dókòó gbòòrò. Ṣé ń gbọ́rọ̀? nǹkan tó fi ṣẹ̀ṣẹ̀ ìdálé ibẹ̀ nìyẹn pé bàbá ti dàgbà. Ṣé ń gbọ́? bọ̀wọ́ ní bàbá ló lọ mọ owó òun o. ìlà èmi ni mò ń rán mọ́ skul ni mò ń ṣe gbogbo ẹ̀. ó fẹ́ palẹ̀ mi jẹ́ fẹ́ bọ́lọ̀ mi já gbogbo àwọn gẹ́fẹ̀dì ló ti lé dànù. ó lé ìyàwó dànù lọ́lọ́ ní kí àwọn ìyàwó mi má lọ. ó ṣe polygamy. olórí burúkú olóbùsán. àwọn òbí ẹ wọ́n máa ké fún ẹ báyìí ni because they are not proud of you. ó ṣẹ̀sín lọ́dọ̀ ọba àkọ́kọ́ ojú ẹsẹ̀. ẹ̀yin bá sì mi kó idá mélòó kọ́ ló sówó palace. ìyẹn lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́. yẹn lé. Mò ń bọ̀ fún fídíò yẹn. Mò ń bọ̀. Ẹjọ́ ṣáláàfin ló kẹ́rù kúrò nínú ilé ni. Kí ló kan Aláàfin nínú ọ̀rọ̀ yẹn? Tó ń pariwo Aláàfin. Portable. Ó fúlì kí fídíò yìí dọ́jú ẹ. Ẹ̀yin ará Ọ̀yọ́, ará Ìbàdàn. Wọ́n ní ó ní program, ó ló ní show lọ́dọ̀ yín. Ẹ̀ẹ́dẹ̀ ìgbà kó wọlé. Àwọn ìyàwó tí wọn ò tún bá ní problem, ó tún kà wọ́n mọ́rọ̀. Pé gbogbo wọn náà ń ṣolóṣó. Ẹ̀ẹ́dẹ̀ wo Portable. Anyway, lẹ́tà tán ní kí n bá kà sí gbòòrò. In case tí ò bá rí, la bá kà yẹn. Wọ́n ní kó tender apology Portable. Tí ò bá fẹ́ kàn dín nínú iyọ̀. Sórí gúlégúlé ẹ yẹn. Wọ́n ní ilẹ̀ tó yọ̀. Ilẹ̀ tó tutù. Àmì ilẹ̀ gbígbẹ́ ń yọ̀. Ká má ìwásọ̀ yìí tó tutù. Sórí gúlégúlé ẹ yẹn. Ọlọ́run máa ìkó yẹ pé wọ́n ló máa bá yá rẹ̀ jẹ́. Gbogbo èèyàn dẹ̀ ń pariwo pé ẹ ká blame Aláàfin tó fọmọ kékeré. Ṣé Jami nìkan ni ọmọ kékeré tán fẹ́ ni? Àbí àtọ́jọ́ táláyé ti dáyé làwọn bá ti ń fẹ́, even though I don't support it too. Ya lọ bá family Dami. Kẹ́ lọ sí ilé wọn. Kẹ́ kó delegate lọ bá wọn nílé family Dami. Nǹkan tí òyì kẹ̀kẹ́ bùgá sí lẹ máa bùgá sí. Ṣé èèyàn kan jẹ́ sọ̀rọ̀ bí àwọn Queen of England kan sọ̀rọ̀ wọn yàmàyàmà níbi tán wà? Ṣé jẹ́ sọ̀rọ̀ wọn yàmàyàmà níbẹ̀? Pẹ̀lú bọ́n ṣe ní freedom of speech tó ń bẹ̀. Wàá sọ̀rọ̀ Queen of England anyhow. Kórí kan ṣèdọ̀tí gan wọn bí eré. Ń bọ̀ o. Mo wá full video yẹn ni. Gbogbo ẹ̀kọ́ lèmi post sọ́dọ̀ mi. Mo wá get ẹ̀ later. Àṣìkò ọmọ. Ó ní wọ̀nràn ẹ̀dá. Ǹjẹ́ òun kọ́ ni? ọmọ ń kó lọ́yọ̀ ọmọ lọ́dún kọ́lẹ́kọ̀ọ́ ìyẹn àwọn musician tó invite Aláàfin Ọ̀yọ́ invite àwọn ọ̀rẹ́ ọba ló ń dó wọn. alágbàkó ó lẹ́mí. Yes, nobody can talk of Oba Obini like that. Láíláí. palace mú máa gbọ́ pé bàbá yẹn síkì. ẹ̀yin èèyàn mi ò mọ kọ́kọ́ ń pa. Ọmọ òfò gbẹ́nu òṣì sọ́hùn. Àwọn onídọ̀tí ọmọ. ni mo gbọ́ pọ́n no sick. Onídọ̀tí. no sick ló gbé wọn lọ hospital tó lórí burúkú nítorí tèmi náà ṣe kú. Onídọ̀tí. kí ni mo fẹ́ fàgbàlá kí ni mo fẹ́ fi irun bàbá yẹn ṣe. òkè bàbá òkú láti ìgbà tí mo ti wà pẹ̀lú wọn. so ìgbà tí mo wá fi wọ́n sílẹ̀ náà máa wá. Ẹ̀kọ́ ní eléyìí fẹ́ yan ọkùnrin tó yẹ pé kò sí obìnrin tẹ́ ẹ lè kú mọ́lẹ̀. àdópa àdófẹ́ kú àdóṣẹ́yìn ó máa ń ṣe. What do you mean? What do you mean? Aduni, stop emphasizing on Aláàfin. Aláàfin issue is not important in this matter. Títa ló wá matter. Kí ló kan Aláàfin nínú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin òun àti ẹ̀? What do you mean?
Will you leave my page? Okay, ìgbà tó wọ́n pé tálàfi ò síbẹ̀, why tó bírí nǹkan láfi sínú ọ̀rọ̀? Tó ń sọ̀rọ̀ àwọn ìyàwó yòókù tó wà ńbẹ̀, tó ń sọ̀rọ̀ bàbá yẹn náà. Ṣáwọn náà bá ní problem ni? Ṣé àwọn náà bá ní problem tó dárúkọ wọn mọ́rọ̀? Ṣé àwọn náà bá ní problem? Àwọn ní dami tó ń date. Mo tún ti rí period mi o. Ìwọ ò ṣe má máa rí period yẹn. Àwọn wèrè méjì onídọ̀tí. Olóṣì aláyébàjẹ́ ó ní pé mi ò lóyún. Ń lo ṣe ọmọ kọ́mọ ẹlẹ́nu pẹ́yẹpẹ́yẹ. Onídọ̀tí ọmọ. Ẹ̀kọ́ lélẹ́ ìfẹ́ yan ọkùnrin fẹ́ kókò síbi tẹ̀ lè tí kíní yín bọ̀. Nonsense. Ó máa ń fi Ọ̀yọ́ lẹ̀. Ó máa lọ jókòó lẹ́kọ̀ọ́, ó máa Ìbàdàn kọjá. Gbogbo àwọn olórin tí Aláàfin Ṣé ń gbọ́ṣẹ́? Kọ́ wá ṣe àjọyọ̀. Gbogbo wọn lè lọ́jọ́ lẹ́kọ̀ọ́. Gbogbo àṣírí ẹ̀ ni mo rí lórí fóònù ẹ̀. Gbogbo ẹni máa tú. Aha, any sùúrù o. Somebody said this same dummy is with Mandy Kiss on shows today on how to start hookup. The dummy is not remorseful. Because wọ́n feel ni. Ká náà ti lọ bá family ẹ̀. Kó bá tiẹ̀ máa ṣe hookup ẹ̀. Kó tiẹ̀ kọ́kọ́ tender apology fún nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Kán dẹ̀ yọ nínú pé kán dẹ̀ ṣe disclaimer fún. Ó yẹ kán ṣe disclaimer fún dummy yẹn ni pé as from today she's no more part of Alaafin's kingdom. Onyin pe queen now. Come strip of that queen. I should activate blocking mode. Okay. Anybody tẹ́ bá rí tó bá sọ nǹkan pé fi ready edi sí. Ayé tó fẹ́ live nti ẹ nìyẹn. Kó máa tẹ̀lé Mandy Kiss, kó tẹ̀lé anybody. But come strip of that queen and that office of pé ó ṣe kíní pẹ̀lú kábíyèsí. Pé wọn ò dẹ̀ gbọ́dọ̀ gbọ́ lẹ́nu ẹ̀. Débi pé wọ́n á gbọ́ lọ́dọ̀ ẹni tó bá ń fẹ́. Fún rẹ̀ ló máa sọ ifá ẹni tó bá fẹ́ pé irú ẹ̀ má gbọ́rọ̀ Aláàfin sọ̀rọ̀ èmi àti ẹ̀yin tá a bá ń fẹ́ra wa o. Á dẹ̀ ṣọ́ nǹkan tó máa sọ jáde. Á ṣọ́ nǹkan tó máa sọ jáde. Àwọn aṣièrè méjì. Jásọ́ọ̀bù yẹn dànù. Àwọn tó ti bímọ gan-an ilé gbé. Jásọ́ọ̀bù dànù wéré. Jásọ́ọ̀bù wéré. Ẹ̀yin tẹ́ bímọ fún mi. Ẹ máa ṣọpẹ́ o. Mo tún. Èmi tẹ́ pẹ́ lómi bímọ kan kò ilé gbé. Olórí burúkú ẹ̀ onípèmí ni mo mẹ́sẹ̀jì ẹ̀ alágbàkó. Ṣé o kọ́ ló wọ DM mi wá? Mo mẹ́ tó ń jẹ́ Portable. Ikọ́ tí mo mọ̀ ẹ́ sí wèrè olórí ọ̀tọ̀ ni mo mọ̀ ẹ́ pé bóyá ẹni tó tiẹ̀ ní kíní. Àtìgbà tí mo dẹ̀ ti wà pẹ̀lú ẹ lókìkí ẹ ti padà ń kàn. Ayé ẹ̀ máa bàjẹ́ ní Portable. Mo pìtì wípé olóṣèlóṣe kiri mo wá gbé sílé. Ẹ̀rù mi bà á. Ọwọ́ mi wọ̀ ọ́. Bàbá tí mo ní mi ṣe máa lọ. Kò rọ́mọ bí olóṣèlóṣe kiri. Online wife. Ó sọ fún mi, ó kì í sí olórí burúkú lóun máa lò mí. Olóun máa gbé balẹ̀ mi lórí. Ṣé gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn fámìlì. Abẹ́rẹ́ ráyé báyìí. Kí ọlọ́kẹ́ gbọ́ pé mo ti kú pé ara ìpè kọ́ lọ́ má jẹ́ kí n kú. Ẹgbà mi mo níyàwó lé o. Àwọn ìyàwó mi dẹ̀ ti bímọ lórí burúkú wọn ò mórè. Mo ní bẹ́ẹ̀ lè ti gbẹ́ mò ń wájọ́ tó jẹ̀ máa kẹ́rù ẹ̀yọ́ Ọlọ́run ó ṣe o. Ọlọ́run ní já gbé èkólé èkún tá a gbé ìyẹn ẹja yóò. Ṣé ń gbọ́? Okay, òun àti gẹ́yì náà jọ gbẹ́nu òṣì sọ́hun jèrè kẹ́kọ́ ṣì yín lọ. Òun àti gẹ́yì náà jọ ní problem, which is okay. Gẹ́yì yẹn lọ́mọ gidi ni. Mi ti ẹ̀ gba ti gẹ́yì yẹn náà rárá. Gbogbo yín ti mọ̀. You know my stand for that. Òun ló rìn. Ó fẹ́ lọ jẹ Portable ni. Portable gbọ́n jù lọ ni. Ó fẹ́ use Portable kó sá lọ. Portable wá smart mọ́ lọ́wọ́, which is okay. But kí ló kun Aláàfin nínú ọ̀rọ̀ yẹn? Kí ló kun Aláàfin? Ta ló ń sọ wípé ó lògùn fáwọn ọmọ yẹn? So ògùn ló fi fà wá sí láti Qatar. Ó lògùn fún. Kí ló tí ó lògùn fún gbogbo àwọn yòókù? Ṣáwọn nìkan lobìnrin tó máa toast. Àbójú kòkòrò wọn ló gbé wọn débẹ̀. Kógùn tó lè múyàn ẹnìyàn bẹ́ẹ̀ ṣe náà. Why tí gbogbo yín sọ wípé ògùn náà ń lò fún wọn? Ó ṣáà máa súnmọ́ wọn kó tó fògùn bá wọn ṣe. Àbọ̀nà jíjìn náà ló ti fògùn bá wọn ṣe. Dẹ̀rá jẹ́ wípé gbogbo obìnrin tó bá ń bá sọ̀rọ̀ ló máa mú mọ́lẹ̀ ńgbà yẹn. Ògùn wo ló fi ń bá wọn ṣe? Àbójú kòkòrò, àìnítẹ́lọ́rùn. Ẹni tó jẹ́ wípé ó kúrò nílé ọba. Ilé ọba ó wá gbére sílẹ̀ lẹ̀.
òun náà ṣe máa ń sọ wípé téèyàn bá jẹ́ ọmọ lẹ́lẹ̀ kan gbé sórí bẹ́ẹ̀dì tó ga gan ó máa jábọ́ sílẹ̀. ọmọ lẹ́lẹ̀ tó gbé sórí gold bed ó di dandan tí ò bá dénú ra yẹn kò lè survive. ẹjọ́ ọ̀pọ̀lọ́ ẹjọ́ ò sí lọ́wọ́ ẹ̀ ẹjọ́ ò sí lọ́wọ́ ẹ̀ bàbá lọ síwájú ká lọ sẹ́yìn náà. ṣó yẹ k'Aláàfin gan fẹ́rù àwọn ọmọ yẹn? ṣó yẹ kán fẹ́rù àwọn kéékèèké yẹn? ṣó yẹ kán fẹ́rù àwọn ọmọ yẹn? àwọn ọmọ tó ẹ̀ṣẹ̀ jí tí ẹ̀jẹ̀ wọn ń gbóná tí wọn ò tiẹ̀ tí ì ráyé rárá ó wá rí opportunity gbogbo wọn ò lè rí bákan náà wọn ò lè rí bákan náà. àwọn òun nìkan kọ́kọ́ kúrò láàfin àwọn kan kúrò láàfin wọ́n maintain àrílìmọ̀ kan tó ń ṣe. wáyé máa ráwọn kan ìhun nírú eléyìí tó fi wípé òun ní wings wọn ò jẹ́ kóun fly ó fẹ́ fly ni ó fẹ́ fly ni because she's at the age of flying. tí ò bá wá ní òbí ó máa fly òbí ló máa ń jẹ́ kó ọmọ máa fly. òbí ló máa ń jẹ́ kí ọmọ máa fly. by mentioning Aláàfin defamation nìyẹn defamation ni wọ́n sue ẹ̀ sí court èmi ò ní kàn tí mọ́lé defamation you sue the person to court gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn ó yá prove ẹ̀ that is it. tó o bá lè prove ẹ̀ wọ́n á sọ fún ẹ you pay damages. tó bá san bá damage ẹ̀kọ́jọ ẹ̀kan ẹnu agentu ọjọ́ sí tọ́lọ́pàá lọ gbé kò change ohun ni lọ́jọ́ tọ́lọ́pàá lọ gbé ńgbà kan tí wọ́n gbé tán gbé lọ ìgbà tó padà kí akọ́lọ́ apologize tó gentle time yẹn tó bá wọn àwọn Aláàfin kan máa wò ń gbà yẹn tó bá lẹ́yìn eléyìí tó ṣe Portable ò tí ì ṣetán pẹ̀lú Dami àfi tí ò bá rí Dami. He said he has evidence of text message. Oh yeah, Tunde Makinde, bye. You don't tell me what to do on my page. Any suru. You are just nothing but a bully. I don't want bullies on my page. You are nothing but a bully. So multi-block, eh? Unshiri. Who do you think you are? Who do you think you are? Ere bọ́ sórí page you fẹ́ máa dictate. You crazy? Adéyẹmí, tí Aláàfin obìnrin tí ò bá fẹ́ fi apá ṣiṣẹ́. The same girl you are talking of, tí Aláàfin bá ṣí ṣọ́ọ̀pù fún, girl yìí máa jẹrun. She does not believe in working. Immediately she left Aláàfin tó sá lọ, Gistlover raised the money for this girl. Millions of money, kí ló fi ṣe? Remember, ẹ rántí pé kúrò láyé ààfin kó tó rí pé kábíyèsí kú. Kí ló fi owó yẹn ṣe? So tó bá fún ní owó jù bẹ́ẹ̀ lọ, ó máa waste ẹ̀ ni. And she's part of the people tó jẹ́ wípé wọ́n believe wípé obìnrin ọkùnrin ṣàgbọ́dọ̀ máa náwó fáwọn. Ara àwọn girls yẹn ni. Ṣé bó sọ pé tí ń bá Mandy Kiss ṣe, ẹ rí fídíò kan tí Mandy Kiss ṣe ni. Wípé ó lọ sílé ọkùnrin ó lọ sùn. Iṣẹ́ ló lọ ṣe ń bẹ̀. 100,000 per night. She's just part of those girls who believe you pé wọn ò ní dàtí ṣiṣẹ́. Ẹ̀yin ọkùnrin náà dẹ̀ pẹ̀lú ẹni tó bá yé wọn jẹ́. Yes. Ẹ̀yin ọkùnrin bọ̀ tó bá kọ àwọn ọmọ tí yẹn fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ sí wọn. Ẹ pẹ̀lú ẹni tó bá yé àwọn girls yìí jẹ́ pẹ̀lú owó òfò, owó burúkú, owó òṣì tẹ́ kó dání. Bẹ́ẹ̀ ni. Because you think you have that money, ẹ̀yin lẹ ń bá yé wọn jẹ́ because they are not your children. But you don't pray that to happen to your children, your own girl child. Ẹ̀yin lẹ ń fún wọn lówó. Ẹ̀yin ni. Tí wọn bá rí customer wọn kó gbá wọlé wọn lọ wá ṣẹ́ṣe. But ẹ̀yin ni customer wọn. You have all those little change tẹ́ni tó bá wá dọjọ́ alẹ́ tápá yín ò ṣiṣẹ́ mọ́. Owó tó yẹ kẹ́ fi invest ṣe nǹkan gidi, ẹ ti fi ṣèṣekúṣe dànù. Tó bá wá dọjọ́ alẹ́, ẹ wá ní wípé obìnrin tẹ́ gbé sílé ló bá yé yín jẹ́. Ìgbà tó yẹ kẹ́ fowó ṣe nǹkan kẹ́ fi di nǹkan gidi mọ́lẹ̀, ẹ ti fi ṣorí burúkú.
ẹ ti fi dán ẹgbẹ́ ọmọ yín at the end of the day ẹ wá ní wípé obìnrin kan tẹ́ fẹ́ style ni ò bá style yín mu ẹ mọ̀ pé wẹ̀ ṣe kinní kan ẹ mọ̀ pé kinní kan at the end of the day ẹ wá máa fẹ́ wó orí sáré kiri at the end of the day ìmí inú yín gbẹ̀ bá wọ 50 almost 60 lẹ máa rántí pé ilẹ̀ má ti ṣú. Ó dà pé wọ́n ti fi ayé wàhálà ṣe yín àzọkùnrin kẹ́ ṣáà máa ṣe wàhálà láyé ti yín kẹ́ máa ṣe wàhálà obìnrin á mọ bó ṣe ń gádà owó ẹ gbọ́ téèyàn kan pè wọlé in the last show tí mo ṣe fún Portable ó ní obìnrin míì ó ní 3 million lọ́wọ́ ó ládẹ̀ tún máa tọrọ 100,000 á tún máa tọrọ 100,000 because àwọn ò believe in hard work wọ́n believe pé nǹkan táwọn gbé sáré abẹ́ yẹn o because ẹ̀yin ọkùnrin náà jẹ́ kó fi pé nǹkan tó wà lábẹ́ wọn ó yàtọ̀ sí tìyàwó tẹ́ gbé sílé ẹ jẹ́ kó máa fi ìwé pé there is something about it ẹ fi pé ń catch adventures ni orí burúkú lẹ́dẹ̀ jọ ń catch pọ̀ orí burúkú lẹ́jọ́ ń catch pọ̀ ẹgbẹ́ ọmọ yín ẹni títorí ẹ ti lówó majority ti wà Nàìjíríà ń sìn ìmí ń palẹ̀ wọn àti lọ sí Nàìjíríà ẹ ti tò wọ́n jọ sílẹ̀ ẹ tò wọ́n jọ bóyá yẹn lẹ́lòmíì gan ń gbò bá ṣe gbogbo ẹ̀ àbú àpadà wá bá àwọn ọmọ tiẹ̀ náà tó ń lò tírẹ́ẹ̀nì tó lò fowó tírẹ́ẹ̀nì ọmọ bá yàyàkuyà mú ẹ lọ́wọ́ because ó ti bá yé ọmọ kan jẹ́ ó pẹ̀lẹ́ ń tó ran ọmọ yẹn náà lọ́wọ́ láti bá yé ẹ̀ jẹ́ because táwọn ọmọ yóò bá réyàn fún wọn lówó wọn ò ní ṣe bọ́ wọ́n réyàn kówó fún wọn náà ṣe continue wọ́n réyàn fún wọn lówó náà ṣe ń gbé sílẹ̀ ẹ wá ní ayé ń bàjẹ́ ìlú ń bàjẹ́ Nàìjíríà ń bàjẹ́ ó tí mọ̀ bóyá ọmọ ẹ ló máa fẹ́ wọn lọ́la ó tí mọ̀ bóyá ọmọ àpàdé wọn lọ́la so collective efforts ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí collective efforts àbáwọn náà ń bára wọn sùn ṣáwọn náà ń bára wọn sùn àwọn náà ń fúnra wọn lówó ẹ ti pa ẹ ń palẹ̀ mú ẹrù yín bá ṣe ń sọ̀rọ̀ yìí àrí tó ń pààkì ẹrù bá ṣe ń sọ̀rọ̀ yìí tó ń lọ sí Nàìjíríà ẹ bá wá dé Nàìjíríà ẹ ti kó wọn jọ àwọn ọmọ ọlọ́mọ ìtorí pé fìpẹ́ kó dọ́là wá tẹ máa ṣẹ́ ẹ ti tò wọ́n jọ ẹ kó mẹ́rin pọ̀ nínú yàrá kan ìtorí pé ẹ mọ̀ wípé kò sí mọ́ọ̀chì lọ́wọ́ wọn ò dẹ̀ rí ìyàtọ̀ wọn náà ẹ continue ìmí inú yín nǹkan tó rò pé ó ṣe tó ti mú jẹ ó ń padà bọ̀ wá bẹ́ẹ̀ nígbà míì òun ló fi jẹ́ pé lómi inú yín á train ọmọ ẹ fowó train wọn ṣe gbogbo ẹ̀ ọmọ wa ya nǹkan mọ́ yín lọ́wọ́ ẹ máa wò pé bó lẹ ti ṣe ẹ ti ṣiṣẹ́ bó lẹ ti ṣẹ̀ṣẹ̀ gbé kí ló ṣẹlẹ̀ báwo lọ̀rọ̀ yín ṣe rí bẹ́ẹ̀ ẹ try fọmọ yìí náà mo tọ́jú ọmọ yìí mo náwó lé wọn àwọn alákòóràn àwọn oníwakawaka máa fẹsẹ̀ gbá ìdọ̀tí kiri títì ẹ fẹsẹ̀ yín gbára ìranu àtòṣì ẹ wá lọ gbé bá fáwọn ọmọ ọlọ́mọ àti ìyàwó tó wà nínú ilé ẹ fẹsẹ̀ gbára dáradára kiri títì ẹ wá gbé gbogbo àyàlẹ́ máa dàyàlé kò sáyàtẹ̀ èlé dàyàlé lórí 5 minutes ìmí inú yín kò lè ṣe 5 minutes ẹ fẹsẹ̀ gbẹ́sẹ̀ fàyàlù àyà tí ò yẹ kẹ́ fàyàlù àyà oríṣiríṣi tó ti sí gbẹ́rẹ́ oríṣiríṣi sí ẹ wá ṣe tán ẹ gbé padà sílé àwọn alákòóràn dédé àwọn alákòóbá somebody ẹ gbé padà lọ báyàwó tó wà nílé jẹ́jẹ́ tó yẹ pé kò kọjá yìí ẹ wá gbé lọ bá àjálù oríṣiríṣi a máa wá ṣẹlẹ̀ ẹ máa wò pé ta lẹ́ṣẹ̀ ńgbẹ̀ bá lọ títí tẹ̀mẹ́ni tẹ̀ṣẹ̀ níyàwó inú ilé yín ló ń ṣe yín ìyàwó tó wà ní ilé yín ló ń ṣe yín òun ni style ò bá style yín lọ mọ́ òun ni kinní kan ṣẹlẹ̀ sí òun ni kinní kan ṣẹlẹ̀ sí ẹ continue mi ò ná fọ́ọ̀sì wọn fọ́ọ̀sì wọn but they are taking advantage of their situation ṣé àwọn lè gbà kọ́mọ tí wọ́n bára ẹ̀ ní situation bẹ́ẹ̀ yẹn question ni mo béèrè apart from wípé ìlú ò dáa apart from pé àwọn family àwọn people yìí wọn ò réyàn tọ́ wọn ìlú go easy so àwọn wá rí customer tó máa kówó lé wọn lọ́wọ́ ọlọ́run má jà bára one situation bẹ́ẹ̀ yẹn
Ọlọ́run má jẹ́ a rí. Anyway, ọ̀rọ̀ tán ní ká sọ fún Portable nìyẹn. Tó bá wùn kó tender apology, tó bá dẹ̀ wọ́n àwọn ará Ọ̀yọ́ kan máa wò níran. Rotimi dé àwọn ọkùnrin màríwá dáràn lẹ́ni o. Yes now, àwọn ọkùnrin máa ń take, àwọn majority àwọn ọkùnrin kan máa ń take advantage vulnerability àwọn obìnrin, and it's unfair. Ẹlòmíì lè ràn ẹni yẹn lọ́wọ́ kó máa bá tiẹ̀ lọ. Wá wá fún ní condition. Àwa fún obìnrin yẹn condition. And because ẹ̀wọ̀n pa àwọn girls. Ṣé ń gbọ́ṣẹ́? Ṣé ká má tọ̀ síbẹ̀ ẹ má tọ̀? Ẹ continue. Ẹ continue. Nígbà tẹ́ pé àwọn yẹn náà joyè alápá má ṣiṣẹ́. Ẹ continue. Wọ́n pọ̀, wọ́n dúró dè yín. Wọ́n dúró dè yín. Ẹ continue. Good luck. Ẹ jẹ́ máa lọ. Mo máa padà wá later. Who is there? Mo máa padà wá later. Bẹ́ẹ̀ ni o, Emmanuel, ọmọ ọlọ́mọ ni wọ́n ránṣẹ́ pa mí ń kú. Nǹkan tó ń gbàdúrà kan ṣe fáwọn ọmọ tiwọn. Bí ọkùnrin mi ṣe máa ń ẹ wo, ẹ jẹ́ ká máa lọ. Ta ló ń pè mí? Ẹ má pè sí nọ́mbà yẹn, ṣe fẹ́ pè wọlé ni. A fẹ́ kó tender apology ní àǹtí Yẹ́misí. A fẹ́ kó tender apology fún àwọn Aláàfin kó dẹ̀ máa ń da orúkọ Aláàfin mọ́ sí problem ẹ̀. Did you see TikTok of old man retired from America? Kí wá ló ṣẹlẹ̀ sí? Ṣé kìí ṣe máa nǹkan báyìí tó ń sọ̀sọ̀kúsọ? Èmi ò lè wo fídíò yẹn. If it is that man, I don't watch that man's video. I don't watch that man's video. Thank you, Osholanike. Don't call me on this number, oh. If you are trying to call, this is the number to call. +1 240 351 9287. Ẹ má pè mí sí 240 or 357 mi. 3 kí ni yẹn no? Kí ni the other 9 yìí? 347. Don't call me on the 347. Don't call me on my 240. Call me on 240 +1 240 351 9287. Oh, yẹ kí n máa lọ because mo yìí máa wá later. Mo fẹ́ wá ṣe show. I should not go. Ẹ jẹ́ n lọ. Ẹ fẹ́ kí n ṣe show mọ́ later nìyẹn o tó bá lọ rẹ̀ mí. Mo dẹ̀ fẹ́ ṣe show Tóbi lénìí. Interview òun yẹn dẹ̀ máa long. Tóbi àti Daddy Freeze, interview with Daddy Freeze. I want to do that. Then Elder, don't mind them, Jere. Ẹ má dá wọn oníṣekúṣe ọkùnrin yẹn lóhùn. Sorry, I'm speaking to the Yoruba people now, but the next video will be in English. I apologize for that earlier, okay? Ẹ jẹ́ n lọ, kí n lè padà wá. Which man? One man that they dupe 1 million naira on Kokoro Alate show. Ẹ jẹ́ kí n lọ, kí n padà wá. Next show yẹn máa long, so I need to go on time and rest. Ìyá Aunty Yẹ́misí, apologize fún àwọn Aláàfin tó dárúkọ ni now. Kí ló kan Aláàfin nínú nonsense tó ń ṣẹlẹ̀ pẹ̀lú òun àti kíní. Ẹ jẹ́ n lọ máa padà wá in an hour's time. So I will see you guys later. Cash lè sọ̀rọ̀ yẹn lálẹ́ yìí. All right? There are so many shows tí mo fẹ́ ṣe because mo máa ti stay long pẹ̀lẹ́ yọ kan kò ń jẹ́ kí n lè wá fún another one. In an hour's time I will come out. Just 1 hour break, then I will come. Ti Daddy Freeze yẹn. We want to analyze the interview. Then I need to make some calls. Some people are trying to call me for some information. I need to get across and get the information. It's relevant to what we want to talk on. Nípa Daddy Freeze àti ẹni yẹn. So please allow me. So hopefully Portable will get to see this video. And I will still put the letter out. Go apologize to the Aláàfin. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ pẹ̀lú òun àti Dami problem àwọn méjèèjì nìyẹn. So I'll see you guys later. Catch me in an hour's time, guys. All right. Thank you for letting me go. Okay, mo ti stop YouTube. So I will see you guys too very soon. Ẹ má worry, very soon, mo ń bọ̀. 1 hour's time, ẹ má rí mi.